Aláròyé máa wí o. Irú kí lèyí? Àjálù burúkú ṣẹlẹ̀ nìbàdàn, èèyàn 22 ló gbọ̀run lọ. Ọjọ́ tí kò ṣeé gbàgbé bọ̀rọ̀ ní ọjọ́ 18 oṣù kejìlá ọdún yìí jẹ́ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Títí di bá a ṣe ń sọ yìí, inú ọ̀fọ̀ ńlá làwọn èèyàn ìlú náà tó fi mọ́ ìjọba ṣì wà. Èyí kò ṣẹ̀yìn bí àwọn èèyàn tó lé lọ́gbọ̀n ṣe kú ikú òjijì lásìkò tí wọ́n ń dúró de ẹ̀bùn ọdún tí àjọ kan tí wọ́n ń pè ní Wings Foundation ṣèlérí láti wá pín fún àwọn mọ̀lẹ́bí nílùú náà láti ṣàmì ayẹyẹ ọdún Kérésìmesì. Aláròyé gbọ́ pé olórí Naomi Ògúnwùsì tí í ṣe ìyàwó Ọọ̀ni Ilé-Ifẹ̀ tẹ́lẹ̀ ló ní àjọ aláàánú náà. Ọdọọdún làjọ yìí máa ń lọ káàkiri láti ṣètò fún àwọn ọ̀dọ́mọdé. Wọn yóò jó, wọn yóò kọrin, wọn yóò sì jẹun. Lẹ́yìn èyí ni wọn yóò fún wọn ní ẹ̀bùn tó jọjú. Báṣọ̀run Islamic High School tó wà ládùúgbò Báṣọ̀run nìbàdàn lètò tí ọdún yìí ti yẹ kó wáyé. Ṣáájú ètò náà ni wọ́n ti kéde lórí rédíò káàkiri pé ètò náà yóò wáyé tí tọmọdé tàgbà sì ti ń fojú sọ́nà fún un. Ṣùgbọ́n ohun tó jẹ́ kàyéfì tó sì yààyàn lẹ́nu lórí ọ̀rọ̀ náà ni pé aago 5 ìdájí láwọn èèyàn ti ń ya lọ síbẹ̀. Wọ́n fẹ́ tètè débẹ̀ kí wọ́n lè rí gbà nínú ẹ̀bùn tí wọ́n fẹ́ pín fún wọn yìí náà ni. Aláròyé gbọ́ pé èèyàn bíi 5,000 lájọ yìí ń retí tí wọ́n sì ti ṣètò fún. Ṣùgbọ́n omilẹ́gbẹ́ èèyàn ló dà lọ síbi tí wọ́n ti ní ètò náà yóò wáyé. Ọ̀rọ̀ yìí kò sì yọ àwọn àgbàlagbà pàápàá sílẹ̀ rárá. Lásìkò náà ni èyí tí wọ́n korò lórí ètò ọ̀hún bá èyí tí wọ́n ń rò jẹ́. Nítorí nígbà tí ètò náà kò tíì bẹ̀rẹ̀ rárá ni gudugbẹ̀ ti já. Àwọn ọmọ tí wọ́n jí lọ síbẹ̀ kí wọ́n lè wà níwájú kí wọ́n sì lè tètè rí nǹkan gbà ni wọ́n bẹ̀rẹ̀ sí í kọlu ara wọn tí àkọlùkọgbà sì ṣẹlẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ti ara wọn nígbà tí wọn kò tiẹ̀ tí ì rí ohun tí wọ́n fẹ́ gbà ọ̀hún. Àsìkò náà ni wọ́n tẹ àwọn bíi 22 pa nítorí èrò tó wà níbẹ̀ kọjá sísọ. Èyí la gbọ́ pé ètò náà kò fi lè wáyé mọ́. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé sọ nínú àtẹ̀jáde kan tó fi síta lórí àjálù ọ̀hún pé lónìí yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níléèwé Báṣọ̀run Islamic High School tó wà ní Báṣọ̀run nílùú Ìbàdàn níbi tí wọ́n ti gbé ètò kan kalẹ̀ fún àwọn ìdílé. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé akọlùkọgbà ṣẹlẹ̀ èyí tó sì mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ lọ. Ọjọ́ òní jẹ́ ọjọ́ ìbànújẹ́ fún wa nípínlẹ̀ Ọ̀yọ́. A sì dárò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí ayọ̀ wọn di ìbànújẹ́ lójijì nítorí àjálù burúkú yìí. A ti gbé ìgbésẹ̀ láti rí i pé àwọn èèyàn tó kú kò kọjá èyí tó ti ṣẹlẹ̀ yìí pẹ̀lú bá a ṣe ti ṣe rán àwọn ẹ̀ṣọ́ ààbò lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. A ti dá ètò náà dúró. A sì ti rí i pé àwọn tó wà níbẹ̀ jáde kúrò níbi ètò ọ̀hún láì farapa. Bẹ́ẹ̀ la sì ti gbé gbogbo ìgbésẹ̀ tó ṣe é gbé láti rí i pé ètò ààbò tó dájú wà níbẹ̀. Mo fẹ́ fi dá yín lójú pé gbogbo àwọn tó lọ́wọ́ sí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ni wọ́n máa rojú ẹnu wọn. Mo fẹ́ rọ ẹ̀yin aráàlú pé kí ẹ ní sùúrù nítorí a ti fa ohun gbogbo lé àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́. Ọkàn wa wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀ sí o. A gbàdúrà pé kí Ọlọ́run fún ọkàn àwọn tó kú ní ìsinmi. Bákan náà ni iléeṣẹ́ rédíò ìlú Ìbàdàn ní Agídìgbò FM ti sọ pé káwọn èèyàn yàgò fún àhesọ tí àwọn kan ń gbé kiri pé àwọn làwọn ṣe agbátẹrù ètò náà. Nígbà tí iléeṣẹ́ yìí ń sọ̀rọ̀ láti ẹnu adarí ètò níléeṣẹ́ wọn ọ̀gbẹ́ni Ọláyínká Abdulhab nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta èyí tó tẹ Aláròyé lọ́wọ́ ni wọ́n ti ṣàlàyé pé lóòótọ́ làwọn jẹ́ olùpolongo ètò náà fún ẹgbẹ́ aláàánú kan tí wọ́n ń pè ní Wings tó ṣagbátẹrù ètò ọ̀hún. Bẹ́ẹ̀ làwọn ń ké tantan lórí rédíò náà nígbà tí àwọn gbọ́ pé láti aago 5 àárọ̀ làwọn èèyàn ti ń rọ́ lọ síbẹ̀. Ó fi kún un pé àwọn tó ṣe ètò náà pàápàá ń pariwo lórí rédíò pé káwọn èèyàn fi ibùdó ètò náà sílẹ̀ nítorí èrò tó wà níbẹ̀ ju iye èèyàn tí wọ́n ní lọ́kàn lọ. Ṣùgbọ́n àwọn èèyàn kò gbọ́ o. Wọ́n bá àwọn mọ̀lẹ́bí tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí kẹ́dùn. Wọ́n sì gba aráàlú nímọ̀ràn láti má ṣe tẹ́tí sí àhesọ tó ń lọ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé àwọn àgídìgbò ló ṣe é. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.